Africa Content TV. Ladies and gentlemen, we have in our midst right now the one best Odunlade. The number one best money maker actor, Orisha. You want to about him, Orisha? Ọmọ tó ọmọ bá wí tó bá wà nìkan ó ṣètò àti parun lójijì. Èmi ò rírú sí nígbà tó dé dáàdì wa dáàdì ẹ̀sìn mímọ́ máa sinmi láyà olùgbàlà. Dáàdì wa jẹ́ rẹ́rìn. Bàbá mi máa ń ṣe kọ́mẹ́dì wọ́n jẹ́ rẹ́rìn wọ́n jẹ́ nítorí bàbá ẹ̀ ṣe é pé ọ̀gbẹ́ni ilẹ̀ pa mí. Àṣọwà lákọsílẹ̀ nínú ìrìn àjò ọmọ bàbá yẹn wípé ìgbà kan ń bọ̀ tí ọ̀gbẹ́ni tó ń sọ ẹ̀ tó máa kúndùn ọmọ ẹ̀. Bàbá wọlé bàbá sọ wípé ayọ̀ ìwọ ni. Kàmọ́ kí ló dé táwọn olè ò ti dé báyìí. Òrìṣà ló ṣà ẹ̀rù ń bà. Orí ẹgbẹ́ bọ́dọ̀ ọdún ṣe ń gbá ìní yìí. Jọ̀jọ̀ ọmọ ọ̀tá ló wọlé. Má jẹ́ kó bírèkì ó yẹ máa sọ̀rọ̀ máa sọ ṣẹ́jẹ́ padà sẹ́yìn ṣẹ́jẹ́ bẹ̀rẹ̀. Ẹ̀kọ́ orí òkè. Ó gbé ọmọ àdúgbò. Ní àná àti last week ni mo ti ń dé mo tún sọ torí pé mo mọ̀ wípé bàbá ìbísí torí wọ́n ẹ̀ṣẹ̀ gbé sinimá òrìṣà jáde ni èmi náà jẹ́ wà ń bẹ̀ wọ́n pè mí wọ́n ní wòlíì wá pàfọ́ọ̀mù ń bẹ̀ mo fẹ́ kó ṣe ń bẹ̀ mo jẹ́ wà ń bẹ̀ èmi gan mọ̀ pé wọ́n bísí wọ́n ṣe ń wọ́pọ̀ náà lọ sẹ́kọ̀ọ́ náà lọ Abẹ́òkúta náà lọ Òṣogbo wọ́n ṣàn káàkiri bẹ́ẹ̀ lẹ̀mí olúwa ń sọ fún mi wípé àní mo ní kò gbé ó ní olúwa nígbà tí olúwa má bínú èmi náà mo ló ti mo fi ríran bàbá ìbísí wọ́n bísí ó bá di àná kí n má ṣàláì pè wọ́n kí n má ṣàláì pè wọ́n kí n kọ́ kí n má ṣàláì pè wọ́n mo bá pè mo ní ẹ̀ lóòsà mo ní ẹ má wọlé sà èmi mọ̀ mo kàn fẹ́ ṣètò ọlọ́run ni torí pé òun ló sọ fún mi wípé August 8 mo ní sà ẹ má wọrí èmi kan ti bá yín dá wọn lóhùn pé ẹ bísí ṣùgbọ́n kí n má ṣàláì sọ
mo fẹ́ ṣe opening kan lọ́la wọ́n ní sọ́sọ́sọ́sọ́ wọ́n ní kí ló ṣẹlẹ̀ bóyá sọ̀rọ̀ kan àtọ̀kọ́ wọ́n ṣe kan lọ́wọ́ ni bóyá kí ló ṣẹlẹ̀ mo fẹ́ ṣe opening kan lọ́la ni wọ́n wòye ẹ̀fẹ́ bóyá bá táìmù wo ni mo ní two is two àwọn àbẹ̀. wọ́n kàn fún mi ní ohun yẹn kí n máa wà bẹ́ẹ̀. ẹ bá mi kí èèyàn ńlá èèyàn pàtàkì ara wọn la fi ń kọ́ ìrẹ̀lẹ̀ à ń kọ́ ìrẹ̀lẹ̀ béèyàn ṣe ń kọ̀ǹbáìnì ọlá àti ìrẹ̀lẹ̀ pọ̀ ara bàbá ẹ̀ ni mo wà ó wà bẹ́ẹ̀ wàá pàdé wọn mọ̀ dọ̀bálẹ̀ bàbá ṣe kí ọtí náà ti máa lọlẹ̀ wọ́n máa lọlẹ̀ bẹ́ẹ̀ ni ẹ bá mi kí ambassador Jonathan Odunlade Adékọ́lá bàbá àdìfọ́. Please put your hands together. Put your hands together. Báyọ̀ wọ́n bá pẹ̀lú action ni. Mi ò rí inú action pípáyọ̀ rí. Ó lé wọn gan máa dùn mọ́ bí ọlọ́run ṣe mi ní jalè báyìí. Ọdún ṣe mo lè jà báyìí. Tọ́dún máa ń jalè nínú fíìmù nínú àwọn àdùnnígbà. Ọlọ́wọ́jọ́ pa ọlọ́wọ́jọ́ pa ọlọ́wọ́jọ́ pa ọlọ́wọ́jọ́ pa. Ọdún ẹ̀ṣẹ̀ bí mo lè ádáwọ̀ pé ọlọ́wọ́jọ́ pa ò lè yí. Kí ni la fẹ́ sọ ní tí ìtọ́gẹ́ wọn lẹ́sẹ̀ ìtọ́gẹ́ ẹsẹ̀ Jágbórú wà mọ́jọ́ ọmọ àdúgbò wà. Kí ni bàbá mi sọ yẹn délé? Mo lọ́jà ọdún. Mo kọ̀ kọ́lẹ̀. Ó bàjẹ́ gan. Bàjẹ́ wà lára. Bẹ́lẹ̀ ṣe wọ ewu ìbàjẹ́ lẹ́nu lọ́nà. Èmi ni wọ́n lo ọkàn lówó. Adámúlágbẹ́. Ọ̀gá wọn ní rí yín mú tẹ́ bá ṣọlẹ̀ wọn ní rí yín mú. Dádì àwọn ọ̀tá ti rí láti jẹta. Ẹni tó bá ṣe kí ni. Mo ti correct ẹ̀. Kó wá tẹ̀lé wọn. Fíìmù àná. Very bàbá wà á dùn. Ẹ má ṣọlẹ̀ lójú ayé sàn.